gẹ́gẹ́ bó ṣe ń lọ lórí ayélujára tí gbogbo àṣà ti ń dunnú lọ́tún àti lọ́sì ni pé olóyè Sunday Igboho pé wọ́n ti fún ní freedom finally báyìí o gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ń yọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń jó ṣùgbọ́n Madam Bọ́mbánlá jáde o wọ́n ní àwọn ò sọ pé inú àwọn náà ò dùn inú àwọn dùn sí gbogbo bí Sunday Igboho ṣe gba freedom ṣùgbọ́n kọ́ máa rántí o ní pé nígbà tí Tinubu fẹ́ jáde àwọn náà ni wọ́n ṣe àtakò pé àwọn ọmọ tó ń tẹ̀lé wọn lẹ́yìn ni wọ́n ń ṣe àtakò pé kí Tinubu má jáde o bọ̀ Tinubu tó jáde báyìí kọ́ má wá jẹ́ kí àwọn opposition kan wá lò wọ́n o kọ́ má gbàgbé olóore o olóore yìí ti ṣe oore yìí tán o ó ti yọ yín kúrò ní wàhálà yìí o ṣùgbọ́n má jẹ́ káwọn ọmọ yìí kàn tì yín kọlu olóore yín àwọn ọ̀mọ̀ràn oríṣiríṣi ni màdámù yìí jáde fún wọn ní kò ń ṣe pé àwọn wà against freedom Sunday Igboho ṣùgbọ́n àjọṣepọ̀ kí gbogbo àjọgbé kájọṣe ẹ̀jẹ̀ àjọgbọ́ lẹ́nu Madam Bọ́mbánlá wọ́n làwọn wà fẹ́ anybody o and this Crossblog XTV don't forget to subscribe like and share ẹ̀yin náà ẹ̀fọ́ opinion yín sínú comment báwo lẹ ṣe feel kí lẹ ṣe rò ẹ̀jẹ̀ àjọgbọ́ lẹ́nu Madam Bọ́mbánlá. ẹ kọ́lẹ̀ tí lẹ́yìn tèmi nílé lóko gbẹ̀yìn ọmọ Yorùbá ṣàlàáfíà lẹ́wà àdúpẹ́ fọlọ́n mo rí news kan tó ń fly round tó ń sọ nípa broda wa Sunday Igboho tó ní ó ti rí presidential pardon kábíyèsí ọba wa Lámídì Ládọjà ẹ ṣe ẹ̀kọ́ àtúnṣe ṣùgbọ́n àwọn kan tèmi fẹ́ sọ kíákíá tó máa yé wa lélẹ̀ broda mi Sunday Igboho àdúpẹ́ fọlọ́n kọ́lọ́n jẹ́ ká lè dúpẹ́ délẹ̀ anyway nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ bá mi bá àwọn èèyàn yín sọ̀rọ̀ àwọn pàápàá àwọn tó jẹ́ agbẹnusọ fún yín lórí social media ṣe mọ̀ pé nígbà tá a bá ń sọ fúnra wa ó yẹ ká máa gbọ́ lọ́jọ́ kìíní àná ẹ ṣáà bá wọn sọ kí n sáré sọ nǹkan tí mo fẹ́ kẹ́ bá wọn sọ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n sinmi ẹ̀dọ̀ níbi àwọn ọ̀rọ̀ àhesọ àyẹnusọ ọ̀rọ̀ ìbàjẹ́ tí wọ́n ṣe fún president wa Bọ́lá Ahmed Tinubu torí ní ọjọ́ kìíní àná nígbà táwa kan sáré pé kí bàbá yẹn kó di president a fẹ́ kí bàbá Tinubu di president a fẹ́ kó di president gbogbo ọ̀nà ni àwọn èèyàn yín gbà láti má jẹ́ kó ṣe ṣe ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé igi tí àwọn ìmọ̀lé kọ̀ sílẹ̀ olóde pàtàkì igunlé bàbá Bọ́lá Ahmed Tinubu torí pé ó jẹ́ elédè wa òun lọ́lọ́run ṣe fún lórí ọ̀fẹ́ láti lè jẹ́ kẹ́rí presidential pardon tẹ́rí gbà yẹn a dúpẹ́ fọlọ́run bàbá Adámì ẹ ṣe dáadáa bí ọmọ Yorùbá ẹ mọ̀ pé Yorùbá a ní àwọn nǹkan kan lọ́wọ́ dáadáa ẹ ṣe dáadáa torí pé kí ẹ lè tún rí àánú gbà sí níwájú torí èmi rí dáadáa níwájú yín ṣó ti yín mo rí dáadáa níwájú yín ẹ ṣe dáadáa ẹ túbọ̀ máa ṣe dáadáa ẹ má yẹ kán máa bá yín níbi ìbàjẹ́ ẹ má yẹ káwọn èèyàn tì yín ẹ má yẹ káwọn èèyàn tì yín o ẹ̀yin lẹ mọ nǹkan tí ojú yín rí lẹ́nu ìgbà tẹ́ fi wà lẹ́yìn odi lẹ́nu ìgbà tí ẹ rí àyè láti lè ṣe bó ṣe wù ibẹ̀ ṣe ń ṣe inú ìlú tẹ́lẹ̀ ìyẹn bẹ́ẹ̀ mo wá fẹ́ sọ fún yín lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ kí àwọn opposition kí wọ́n lò yín ní lílò láti lè dojú ìjà kọ ẹni tó ṣe yín lóore èyí gbọ́dọ̀ má gbàgbé olóore o bàbá Bọ́lá Ahmed Tinubu olóore yín ni bàbá yẹn jẹ́ o ẹ gbọ́dọ̀ gbàgbé olóore wọn olóore èyí kì í gbàgbé olóore ẹ̀ torí pé kí ni ẹni tó bá ti gbàgbé olóore àmọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sírò àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ la máa ń pè wọ́n ẹ má hùwà ọ̀dàlẹ̀ ẹ máa ṣe tí ẹ hùwà gẹ́gẹ́ bí ọmọlúàbí láàrin ìlú ẹ̀yin tó wá jẹ́ agbẹnusọ ẹ máa mọrú àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ nínú ìlú ẹ máa mọ ohun tẹ́ máa sọ pàápàá fún ilẹ̀ Yorùbá wa tá a wà yìí nítorí pé kí ni ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá a máa ń ní ojútì gan ẹ jẹ́ ká wọ ojútì yẹn ká dẹ̀ wọ ọmọ tí wọ́n bí nínú ilé rí èmi ò ṣe lè láti àtàkì ẹnì kankan tí a bá wá rí ẹni tó wá ṣetán àti àtàkì mi Ọbalẹ̀ Elizabeth ẹ kú mọ̀ pé mi gan fúnra mi ò fi taratara gbádùn mo kàn dídì sọ pé mi ò fẹ́ ohun tó máa mú àbùkù bá wa ni torí tó bá ṣe é ṣe tó bá lọ jẹ́ pé àwọn elédè míì pàápàá àwọn èyí tẹ̀ ń lùlù pé kí wọ́n wọlé ńgbà yẹn that is àwọn bàbá ti bí bàbá dúdú mi ò ní dárúkọ wọn tẹ̀yìn ń lùlù pé kí wọ́n wọlé tó bá jẹ́ wọn ni wọ́n wọlé ẹ má jẹ́ ń tàn yín èdè tí wọ́n bá gbọ́ èdè ara wọn ni wọ́n gbọ́ o ohun tó bá sọ wọ́n ti gbọ́ nǹkan tí wọ́n sọ ibi tí bàbá ti àná dé sí ibẹ̀ ló máa dé sí tí ò ní tu láéláé ẹ̀dẹ̀ wá ṣèrántí pé kì í ṣe brọ́dà wa Sunday Igboho nìkan ṣo ló wà lẹ́yìn odi kò ń ṣe àwọn nìkan
ní ìjọba àná ni wọ́n dè wọ́n ti wá ní orí ọ̀fẹ́ ẹjá mọ rọ̀rọ̀ táwọn máa sọ nítorí pé brọ́dà wa míì tó ṣì wà ń bẹ̀ Nnamdi Kanu tá à ń gbàdúrà kó náà rí ojú rere látọ̀dọ̀ ìjọba torí gbogbo wọ́n ń jà síbì kan náà kó lè dá náà ni gbogbo wọn ń jà síbì kan kó lè dá ẹ̀yin tẹ́ ẹ̀ ń jà ní èdè ẹ̀yin ti brọ́dà mi lọ́hùn ẹ̀yin ti Nnamdi Kanu ẹ̀yin náà ẹ fẹ́ freedom ni gbogbo everybody ń jà fún ẹ̀yin ti sisters mi náà ẹ̀yin náà fẹ́ freedom ni èmi ọba ní Elizabeth nígbà yẹn náà tí mo fà kékọ́rí tí mo ní dandan àfi Tinubu èmi náà fẹ́ freedom ni a fẹ́ freedom fúnra wa àjọ ń jà kó lè dá ni ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá à ń jà sí lórúkọ Jésù ojú òní tiwa ìlú Nàìjíríà Ọlọ́run á bá wa tún ìlú yẹn ṣe Ọlọ́run á ṣàánú fún wa gbogbo àwa tá a bá ti fẹ́ rere fún ìlú wa ó ti dìran ká rí èrè ibẹ̀ lórúkọ Jésù èmi àti ìyá àjọ rere oko ẹ̀yin tẹ́ wà lórí ìlú odi ẹ máa kéré oko délé o lágbára Ọlọ́run gbogbo ilẹ̀ máa kó èrè oko délé gbogbo ilẹ̀ máa ráàánú gbà èmi náà máa ráàánú gbà àwọn tó wà Nàìjíríà náà máa ráàánú gbà ìlú Nàìjíríà ò ní dàrú ẹ má jẹ́ ká lọ́wọ́ síbi tí ìlú ti máa dàrú bí ìlú wa bá dàrú kò síbi tá a fẹ́ gbé gbà nítorí pé kí ni àjò lè dàbí ilé mo sì ń jẹ́ bẹ́ẹ̀ ọba ní Elizabeth lórúkọ mi stop ṣe bí Adébùhárí Adé Tinubu ìjọba ajáde má tàn lé ẹrúkọ tó bá rìn kẹ́ pè mí ó dàbọ̀ I love you bye bye.